Ẹ̀yin tèmi, ó yẹ bọ́ síbí o, ẹ farabalẹ̀ kẹ́ jókòó kẹ́ tún wá gbádùn fídíò yìí. Ìyá Esabod náà ti jáde, wọ́n ti dá sí ọ̀rọ̀ Motun Alajo àti Iyabo Ojo. Ilé ìtúlé o, gbẹnu tán. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò, kẹ́ máa like, kẹ́ máa share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ó yẹ bá mi tẹ subscribe button yín. Ẹ ṣé púpọ̀. Àdónà bó ṣe sọ fún Pàṣán pé tó bá tún ti jáde fún Lizzy nítorí ìyá kan gọ bíkọ́ bó ṣe bọ́mọ yẹn sọ̀rọ̀ Motun ó wà suspicious. The way you supported her ó look suspicious. Look suspicious. I'm a true sayer. I don't care anybody. Tó bá fẹ́ bínú, I don't care. Ó look suspicious. Energy yẹn Motun ló yẹ kó lò fún. Kí wọ́n bẹ sọ̀rọ̀ báyẹn, wọ́n bẹ ṣe kinní kan. Ẹnìkan tó sọ pé báwọn ṣe bá sọ̀rọ̀ báyẹn, ṣèbí máàmá ẹ̀ ni. Ibi godmother ẹ̀ ni wọ́n máa ń ríra kí ní wọn papọ̀ Canada ni. Ìta ni Ìyábọ̀ tó lè bá sọ̀rọ̀. Ṣọmọ kékeré lẹni tó sọ̀rọ̀ ni. Ṣọmọ kékeré wáyé dàbí láìka, ṣọmọ kékeré lẹni tó sọ̀rọ̀ ni. Ìyẹn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí godmother ẹ̀ ni nà. Ṣèbí wọ́n rí ní Canada. Ṣé wọn ò ríra rí ni àbẹ̀ni? Wọ́n ríra rí. Ó dàbí kẹ́yìn ẹni tó jù mí lọ ní ìsìnkú máa bá mi sọ̀rọ̀. Ó máa bá mi sọ̀rọ̀ anyhow. Of course mi ní rúdù sí tó pé mo mọ̀ pé relationship wa papọ̀. Ìtẹ́ nìyẹn dẹ̀ ń sọ fún ẹ náà dẹ̀ ní ìyí tí gbogbo wa ń sọ fún ẹ ní ṣó ní ìdí gbogbo àwọn tó wà ní fracas. What is going on gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? Ṣé wọ nìkan ni? Ṣé àwọn tí o kó sínú kíní yẹn kí ni credibility wọn nú ayé? Wọ́n fi wọ́n ṣe jákẹ́ẹ̀tì fíìmù ẹ̀ṣọ́ ara ẹni wò wọ́n. Anga yẹn nígbà tí wọ́n ti pè ó fẹ́ náà rẹ̀ sọ̀rọ̀ èyí implicate rẹ̀ pé wọ́n sọ pé Motun o wọ́n ló sọ pé èèyàn kò ń kó ẹ ní tó bá máa sọ dẹ́ ó mọ̀ nípa àjọ rẹ̀. You pre-warned. Wọ́n pre-warn ẹ̀. Wọ́n pre-warn ẹ̀. Wọ́n ní má sùnmọ́ whom yọ̀ súnsúnmọ́ kí ta ló help. Ẹ̀yin Nollywood tó ń fojú yín gbolẹ̀ tó ń dọ̀tí lójoojúmọ́ kí ni ewúrẹ́ wo ní Nollywood fẹ́ ṣe fún yẹn mo fẹ́ ṣe acting ni àwọn olóńsọ sọ pé mi ò mọ àwọn tó máa ń pẹ̀ pé kó má sùn mo dẹ̀ ti sọ pé àwọn amẹ̀bọ̀ ṣó yẹ kó sọ síta ṣó yẹ kó sọ síta wọ́n yẹ kẹ́lẹ́ kọ́kọ́ promote ẹ̀ mọ́ kọ́ mọ̀ bóyá wà jẹ́ ìyàbọ̀ mọ́ má yẹ kọ́ promote ẹ̀ mọ́ wọ́n ní kó ṣọ́ra fún yàn kan èyí tó bá sọ pé kéèyàn ṣọ́ra fún yàn kan wọ́n protect èèyàn nìyà. But you wà ní pé kó wá sọ pé nobody tell me what to do tell me kí n má sọyàn kan wọ́n ti ní má sùn mọ́ wọn ní ta ni ẹ́ who you be. I think you're supposed to respect yourself. Anything tó bá ṣẹlẹ̀ ní ẹ ní ìsìn you cause it by yourself wọ́n ló ń ṣe fracas náà Nollywood fracas ni ẹ́ Nollywood fracas ni ẹ́ tó máa ń wọ́nu ẹ wọ́n lọ́ọ̀fù ẹ wọ́n ṣe wọ́n ẹ̀. Wọ́n lọ́ọ̀fù ẹ̀ wọ́n ṣe wọ́n ni. Why? Tó dẹ̀ ń fẹ́ fún tó dẹ̀ ń pariwo tó dẹ̀ ń fọ́ fún ó ní èmi lórí kí n sọ pé mo ra tíkẹ́ẹ̀tì fáwọn mi wírí kan lọ wò no àwọn tó fẹ́ mọ̀yìn nìyẹn kò sórí kan tẹ̀lé lè ṣe fún wọn lọ́jọ́ iwájú. Gbogbo kí n sọ pé nítorí pé Fúnkẹ́ Akíndélé o èèyàn mi 20 èmi Àṣàbí kàkà bẹ́ẹ̀ máa fọwọ́ yín mu sìgá because kì í appreciate ẹ jọra yín lójú gan bẹ́ẹ̀ ni pé ju bẹ́ẹ̀ ṣe wà lọ not all of you. Amebo only ask her to be very careful ṣó yẹ kó dárúkọ ẹ̀ ó tú ẹ̀ under the bus now. Ọlọ́run ló mọ ṣé amẹ̀bọ̀ ẹ̀ rí pé mi gan rí ìtura mi bá wọn ṣe nǹkan kan mọ́ ni ohun tí tẹ́ bá fojú ara yín rí láti ta. Orí ìyàlékọ ìyàwó ni ẹ́ orí ìyàlékọ ìyàwó ni ẹ́ èmi dẹ̀ ti study ẹ̀ nínú ìwé ẹ̀gbọ́n.
ìjà tó wà nílẹ̀ yẹn ṣó lè dájà ni ó lè dájà ṣó lè dájà ó lè dájà wọ́n ní wọ́n ṣe nǹkan báyẹn àwọn tó ń tẹ̀lé mímọ́ wọ́n ní wọ́n ṣe nǹkan báyẹn wọ́n forúkọ ẹ̀ gbowó wá ní kí ló kàn yín wàláì ìtó kàn yín ju tàgbò lọ ìtó kàn yín ó ju tàgbò lọ tó orúkọ ẹ̀ wọ́n fi gbà whether you like it or not torí kóòtù gan abíẹ́ lè rí pé ibo ló ti mọ̀ Motun ibo ló ti mọ̀ ṣé àwa mẹ́rin tó ń jẹ́ Motun kò sẹ́ni kankan tó mọ̀ tó kó wọ́n rí ẹ lórí TikTok ẹ̀ nínà tó máa ń pèyàn lé olè ìyò kí n gbọ́ mi ránjú I will tell you the truth ìjọ ṣó tí mo ṣe lásán mo ní ṣọ́ra mo sọ mo ní ṣọ́rẹ́ wá wo tó ṣẹlẹ̀ lẹ́nu sọ fún mi táàfin níbi lè pé wọ́n ló ní donation yìí wá tó pé tó bá ti débi fracas mo máa rí ẹ àwọn tó ń ṣe fracas mo máa rí ẹ cheap labour ṣé àmọ́ yí cheap labour tí mo máa ń gbọ́ àwọn kan tẹ̀wọ̀ ẹ̀ tí ẹ̀ ń fún wọn lówó rárá. gbogbo àgbáyé ni wọ́n ti nà tí wọ́n ṣùdú tí wọ́n ní kí n má ṣọyàn kan wọ́n ti ní má sùn mọ́ wọn ní ta ni ẹ́ who you be. I think you're supposed to respect yourself. Anything tó bá ṣẹlẹ̀ ní ẹni nísìn you cause it by yourself wọ́n ló ń ṣe fracas náà Nollywood fracas ni ẹ́ Nollywood fracas ni ẹ́ tó máa ń wọ́n ẹ wọ́n lọ́ọ̀fù ẹ wọ́n ṣe wọ́n ẹ wọ́n lọ́ọ̀fù ẹ wọ́n ṣe wọ́n ẹ why tó dẹ̀ ń fẹ́ fún tó dẹ̀ ń pariwo tó dẹ̀ ń fọ́ fún ó ní èmi lórí kí n sọ pé mo ra tíkẹ́ẹ̀tì fáwọn mi wírí kan lọ wò no àwọn tó fẹ́ mọ̀ yín nìyẹn kò sórí kan tẹ̀lé lè ṣe fún wọn lọ́jọ́ iwájú gbogbo kí n sọ pé nítorí pé Fúnkẹ́ Akíndélé o èèyàn mi 20 èmi Àṣàbí kàkà bẹ́ẹ̀ máa fowó yín mu sìgá because kì í appreciate ẹ jọra yín lójú gan bẹ́ẹ̀ ni pé ju bẹ́ẹ̀ ṣe wà lọ not all of you. Amebo only asked her to be very careful. Ṣó yẹ kó dárúkọ ẹ̀ ó tú ẹ̀ under the bus now. Ọlọ́run ló mọ àmì ṣé Amebo ẹ̀ rí pé mi gan rí ìtura tí mi bá wọn ṣe nǹkan kan mọ́ ni wọn ti tẹ́ bá fojú ara yín rí láti ta. Orí ìyàlékọ ìyàwó ni ẹ́ orí ìyàlékọ ìyàwó ni ẹ́ èmi dẹ̀ ti study ẹ̀ nínú ìwé ẹ̀gbọ́n ìjà tó wà nílẹ̀ yẹn ṣó lè dájà ni ó lè dájà ṣó lè dájà ó lè dájà wọ́n ní wọ́n ṣe nǹkan báyẹn àwọn tó ń tẹ̀lé mímọ́ wọ́n ní wọ́n ṣe nǹkan báyẹn wọ́n forúkọ ẹ̀ gbowó wá ní kí ló kàn yín wàláì ìtó kàn yín ju tàgbò lọ ìtó kàn yín ó ju tàgbò lọ tó orúkọ ẹ̀ wọ́n fi gbà whether you like it or not torí kóòtù gan abíẹ́ lè rí pé ibo ló ti mọ̀ Motun ibo ló ti mọ̀ ṣé àwa mẹ́rin tó ń jẹ́ Motun kò sẹ́ni kankan tó mọ̀ pé kó wọ́n rí ẹ lórí TikTok ẹ̀ nínà tó máa ń pèyàn lé olè ìyò kí n gbọ́ mi ránjú I will tell you the truth ìjọ ṣó tí mo ṣe lásán mo ní ṣọ́ra mo sọ mo ní ṣọ́rẹ́ wá wo tó ṣẹlẹ̀ lẹ́nu sọ fún mi táàfin níbi lè pé wọ́n ló ní donation yìí wá tó pé tó bá ti débi fracas mo máa rí ẹ àwọn tó ń ṣe fracas mo máa rí ẹ cheap labour ṣé àmọ́ yí cheap labour tí mo máa ń gbọ́ àwọn kan tẹ̀wọ̀ ẹ̀ tí ẹ̀ ń fún wọn lówó rárá. ní ìsinyìí ó wá wo bó ṣe treat let me show you the video bó ṣe treat àwọn fans ẹ̀ let me show you wo bó ṣe sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkàṣàkàṣàkà ṣé o lè dá fíìmù ẹ wò ni ṣé o lè dá wò ni
ó rí dáwò náà nítorí yẹ kó ṣe ni wípé ẹ bá mi kọ tó lórúkọ ẹ wọ́n fi gbà Ìyábọ̀ Òjó wọ́n fi gba donation in tó yẹ kó sọ jáde lẹ́nu ni wípé ẹ bá mi mo so compile gbogbo orúkọ àwọn tó jẹ lówó jẹ́kẹ́ kó wá pè lẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa sọ̀tẹ̀ ó sọ fún ẹ pé fan club wọ́n pè orúkọ ta ni wọ́n fi ṣe orúkọ ta ni wọ́n fi ṣe orúkọ ẹ wọ́n fi ṣe orúkọ ẹni wọ́n fi ṣe nílùú òyìnbó ẹwà àti mo tún ráyọ̀ something lẹ́jọ́ mọ́ so one day we so one day Ìyábọ̀ we ń sọ màmá ó ga o kò bú mi ẹ fi sílẹ̀ jẹ́ kó bú mi Esabod màmá Esabod ló ń kọ any new person lè kọ́mẹ́ǹtì kò ṣe nǹkan kan ojú la wà ẹgẹ́ ó ń kọ́mẹ́ǹtì ni ẹgẹ́ ó lò gbà rẹ̀ ìgbà rẹ̀ ní ń lò ìgbà rẹ̀ ní ń lò ẹgẹ́ ó lò gbà rẹ̀ ó dà pé mo kọ́ ti fídíò yẹn sórí YouTube mo fẹ́ ó tà láti wo bí o ṣe sọ̀rọ̀ ok mo ti rí wo bí o ṣe sọ̀rọ̀ wàláì tí ó bá sí àwọn pípù yìí fíìmù ẹ ò lè kà. Tíṣẹ̀tì àrísọ lọ ṣe live video lánàá ó sọ pé àwọn nǹkan tó bá fẹ́ bẹ́ẹ̀ sanwó kọ́ wá bẹ́ẹ̀ sanwó máa I don't understand ọ̀fẹ́ ọlọ́pàá máa wọ̀ fẹ́ ṣe lọ sí. Hello ṣíṣe ẹ̀yà yàyà. Listen to me. People can hear you on the live this thing. I don't know which live am I. We'll join live con. Trending gist. Okay. Please don't advertise for my boutique. In fact, all the 15 invites I gave you for people don't come. I don't want to see anyone. Yes. Even you, I don't want to see you people. Every single It's too late. Invite, and you, I don't want to see them. I'm going to put your name specifically as a security post. Any one of you, they will bounce around. I don't want to see. You should take my t-shirt. Don't wear. Now, Ìyábọ̀, where's your credibility? Yeah. Where is your credibility? Yeah. Tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ cleaning lásán, they will do a verification before they employ a cleaner. Where is your professionalism? Iṣẹ́ Nollywood iṣẹ́ ni tán ní employee. So you don't interview more background ní background check-up èèyàn kò tún ṣe anything. Kò sí bá ṣe ń rọmọ yẹn nínú fíìmù wọ́n máa porúkọ ẹ̀ mọ́ pé ó lè ní stain yẹn ti wà ń bẹ̀. Kò tó fìyàn sínú fíìmù so o ṣe background check up. Kí tó ṣe background check up kó mọ irú ẹni tí mo tún jẹ́. You saw somebody on TikTok in fracas máa bọ̀ nínú fíìmù. Wàláì fíìmù olè ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí. Tó tẹ́ ní kọ́ mọ́ fún gba 15 million tó ń gba gbogbo ẹ̀. Ó lè wà nínú fíìmù yìí. Ẹ̀tọ́ ẹ̀ ní bó ṣe join láìṣàtì ẹ̀tọ́ ẹ̀ láti bẹ gbogbo àwọn concerned ò ní sọ pé ṣé wọ́n ló gbowó lọ́wọ́ wọn no ìwọ kọ́ ló gbowó orúkọ ẹ̀ ni wọ́n fi gbowó whether you like it or not. Ìyẹn ò tiẹ̀ wá kàn mí bó ṣe ń tú àwọn èèyàn under the trailer ẹ wá bá mi kí má báyàn kan ṣe wọ́n ní kí má báyàn náà ṣe ṣé ẹ máa pàdé ni ẹ jọ sọ̀rọ̀ ni ìwọ jẹ́ bí Jésù olùgbàlà oríṣiríṣi wo bó ṣe tú òótọ́ yẹn Abraham ó tú ẹ̀sìn under trailer pẹ̀lú ṣó kan tó ṣe màá wá analyse fáwọn èèyàn lé ní o kàn wò pé owó èèyàn wò ní àwa analyse. Agbẹnigbádùn nínú ìrọ̀rùn òun ò gbàgbé gígùn. Ènìyàn yẹn
But majority on social media, they only use their head, they don't use their brain. To lo wá address àwọn tó ń gbèjẹ. Ẹ lọ tún show méjèèjì wò, kẹ́ compare méjèèjì papọ̀. Then I remembered, nígbà tí wọ́n kidnap Olabanji family meeting. Tó mọ̀. Ìwọ nìkan kọ́ ni mo pè. Mo pe chairman Oṣòdì. Mo pè àwọn èèyàn tí wọ́n lè bá mi track bóyá mo ní tọmọ ọlọ́pàá tó lè bá mi track ibi tí wọ́n gbé Olabanji lọ. Mo pè wọ́n sọ fún mi pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ with humanity. Ó sọ̀rọ̀ with humanity. Ìyẹn la sọ pé wọ́n kidnap. Mo ní Olabanji, mo ní kó o péjì mi kankan. Olóòmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí èèyàn ti ṣorí fún rí àbí tí ò ti ṣorí fún rí pé bàbá yín pé yàn. Ìjọba olóòmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. That's your reply. So tó bá ní kó má close pẹ̀lú yẹn, orí wo ló fẹ́ ṣe fún yàn? Ṣé Kẹ́ndù ṣùgbọ́n Olabanji tí mo pè? Ṣé Kókó Zaria tí mo pè? Ojú mi tiẹ̀ ní Kókó Zaria fi ń pa ọ̀gá ọlọ́pàá ní ẹ̀ abọ́sàndé fún. Òun ní pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. That's your reply. Bẹ́ẹ̀ mo ti mọ̀ pé kò sóore kankan lára ẹ̀. Wọ́n ní wọ́n kidnap èèyàn ni. Ṣé o ní ìlàjì tí ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀? Tèmi fi lè pè é. Mo ń wú ẹ̀ mo fọwọ́ lẹ́ran. Àwọn ìwà ìjọra ẹni lójú ó pọ̀ lọ́wọ́ ẹ̀ gan. Because ìgbà tí mo gbọ́ kíní yẹn mo ń gbọ́n kiri ta ni mo lè pè. Mo pè Dòṣòdì mo pè kiri ni. Nígbà tí Mákindé kọ́lé ní fóònù ẹ̀ ṣó láti tún pé bí secretary gómìnà Mákindé. Ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ pè ya gan kú. Tọ́ni contract wọn. Kò yẹ kó wà báyìí. Ó ní láti mọ Olabanji fan. Bó tó yẹ kó sọ̀rọ̀ abiyamọ ni. Àpàdé pé àwọn tí mo mọ̀. Níta ló ń jẹ́ bẹ́ẹ̀. Exactly ìwà yẹn ló wò fún Amebo. Àmọ́ ìbọn ó promote gan. Ó wá ń jẹ́ kó máa sọ pé ojú tá Amebo Ìyábọ̀ lóhùn ò fẹ́ mọ̀. Mọ̀ kíni? Kí mímọ̀ ẹ̀ kí ọmọ yẹn sọ̀rọ̀ ní aṣọ Tóyìn Abraham. Gbogbo alábàá wíwà tó ṣe disclaimer. Ó wá jáde bíi lọ́bì. I know you love me. Ẹ ṣe kíní kan. Gbogbo géèmù àwọn èèyàn mo máa ń mọ̀ dáadáa. Àwọn ìtàn wọ́n lé mi ló ń bá wí. Àwọn ìtàn wọ́n lé mi ní ń bá wí. Ṣé ọmọ dream biker yẹn ṣé kò dùn Tóyìn Abraham ó ní wọ́n mú sínú fíìmù? Géèmù wo ló ń play gangan kò yé mi. Ṣé gbogbo ìdọ̀tí tí Nollywood ṣe gbogbo Nollywood ẹ̀ jọjúmọ́ lójú èèyàn? Ẹ ti dẹ àwọn máa ń pọ̀ yín lẹ́gbàá ti wá torí tiẹ̀ gbogbo àwọn Nollywood yẹn wọ́n ń yakaya máa yín ni. Báwo ló ṣe máa gba Motun? Kí ni ó fà tó fi lọ sórí Elisha tẹ̀? Nígbà tó jẹ́ tí wọ́n á pe àkíyèsí ẹ wípé ó ń gba àjọ oníkòkẹ́wọ̀n ń kọ́ ẹni tó sọ. Tó má jọ pé yín ló lè náà kò sí tí fi ń ṣe èèyàn. Kò sí tí fi ń ṣe èèyàn. Ìtagídí inú. Èmi ò tiẹ̀ tó máa ní ọmọ ewé ṣe nǹkan kan. Kó jẹ́ ẹni tó fẹ́ràn mi jù ẹsẹ̀kẹsẹ̀ mo máa ń ṣe disclaimer tí màá yakaya máa wọn. Ẹsẹ̀kẹsẹ̀ torí mi ní jẹ́ kí wọ́n bà brand tí mo ti build for years tí mo jìyà lé lórí mi ní jẹ́ kẹ́ni kankan bàjẹ́. Ẹsẹ̀kẹsẹ̀ lèmi máa pè wọ́n jáde. Ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti pè é pé ẹ fura o
Nobody can tell me lẹ́kàn jọ pé yín ló lè dẹ̀ ni. Scenario tó ṣe lórí TikTok yẹn, go back and watch every clips. Ó implicate ara ẹ̀ gan bẹ́ẹ̀. Ó ló ṣe 3-way course pẹ̀lú ẹ̀, wọ́n ló ṣe kíní. Ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kó kọ disclaimer sórí page ẹ̀. Gbà tó dẹ̀ kọ́kọ́ wọlé náà ó dá sí rough. Gbà tó rí pé nípò lórí ẹ̀ ló ṣe pé Motun. Ó dá sí rough ni o. What is going on gangan? Tí blogger ò lè sọ nípa ẹ̀. Ta lẹni náà tẹ́lẹ̀ Esabod ò lè sọ. Mo ń sọ̀rọ̀ president. Ta lẹni Esabod ò lè sọ̀rọ̀ nípa ẹ̀. Why are you surrounded by fracas people? I will continue to say it. You are not surrounded by me. Premium bẹ́ẹ̀ sọ̀rọ̀. To the extent pé ọmọ yẹn sọ wípé kí ló ọmọ yẹn rò débẹ̀ pé kí wọ́n dá 50 million pé àǹtí Ìyábọ̀ ní àwọn fẹ́ bá wọn ṣe fíìsà kó gbé wọn lọ lóyìnbó. Ṣé ká sọ pé irọ́ nìyẹn náà? Ṣé ká sọ pé irọ́ ni? Ta ló ń rán Motun jáde? Ta ló rán jáde? Mo bi ẹ́ léèrè. Ta ló rán Motun jáde? Bó ṣe lórúkọ mo lórúkọ ẹ̀kọ́ ní ìgẹ̀ survive, orúkọ tèmi kọ́ ní ìgẹ̀ pé wọ́n náà survive. Ta ló rán Motun jáde nígbà tó gbọ́ kinní yẹn lẹ́sẹ̀kẹsẹ̀? Kí ló dé? Kí ló dé tó ṣe update ní ẹsẹ̀kẹsẹ̀? Ṣé ìbéèrè ò fàjà? Ó ní wọ́n pè ẹni yẹn dream biker àlá dream biker. Ó pè ẹ́ wípé pájọ́ ò fura o, ó ń forúkọ yín gbowó o, fi gbígbọ́ ṣaláì gbọ́. December kan ni wọ́n ti sọ fún ẹ. He didn't say anything. Ká ló ti pariwo Motun jáde, àwọn èèyàn lè kú continue láti máa kó owó fún. Ó yẹ kẹjọ san gbèsè yẹn ni. If you respect your logo, ó yẹ kẹjọ san gbèsè rẹ̀ yẹn, ó yẹ kẹjọ san ni. Bí n bá fẹ́ rin èèyàn, èmi ó sòótọ́ ọ̀rọ̀. Mo láwọn ọmọ ewé gan tó ń ṣe mí lóore gan tó bá ṣe tí ò dá mo máa ń bá wọn wí. Ebi ò ṣe ẹnìkan pé mo fẹ́ràn ẹnìkan kó mọ I will say it as it is. I will say it as it is. Kí tó gbọ́ wọ́n ní ó dàbí ìgbà tó ń sọ fún Jésù kí Jésù sọ pé òkè gbọ́ràn sọmọ lẹ́yìn òun lẹ́yìn. Wọ́n ní ẹnìkan ni ó fi ọ́ hàn. Wọ́n sọ fún Jésù pé ẹnìkan ni ó fi ọ́ hàn nínú àwọn ọmọ tó ń kó kiri. Wòlíì yẹn ríran sí Jésù nígbà tí wọ́n á dé àpéjọ ní sinagogu tó ń jẹun. Ó ní ẹnìkan ni ó fi mí ó ní ìjẹ́ ìwọ bí. Jésù sì sọ pé kínní ó mọ̀ pé nínú kó máa gọ́sìpù fún yàn mọ́ nígbà mi kó máa sọ̀rọ̀ fún yàn nígbà mi ó máa save life ṣá téèyàn ní fi react èèyàn ní fi react ó tó máa save life ó dó títọ́ kò jẹ́rọ́ ìwọ ni wàá wá tà láti gbé èrò ara ẹ̀rọ. Fídíò tí mo dẹ̀ ṣe mi rẹ̀ pé kó má sọ mọ́ yẹn tí mo ní kí ló ń fáwọn ọmọ fracas ṣe because wọ́n ti mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ò ní dáa. Let's mọ̀ pé ẹ̀yin rí òní dáa. You're supposed to dignify yourself and distract yourself from fracas people. Ṣáwọn ọkùnrin fracas yìí tó máa ń bú Ọdúnládé ṣé wọn ò mí sí ọ̀rọ̀ ni because wọ́n value tó ń gbé dání. Ó dàn pé nílé ayé yìí Satan ó ní supporter. Satani ó ní supporter. Àwọn kan wà tó yẹ pé tó máa bú bẹ́ẹ̀ máa bú Esabod lórí social media wọ́n máa lọ ná wọ́n in real life tó máa pàdé wọn tèmi ò dẹ̀ ní mọ̀ kankan nípa ẹ̀. Kí wọ́n ti tó pé wọ́n support mi kí wọ́n máa wọnú inbox wọn kí ni mo fẹ́ gbà yẹn wọ́n máa bá mi ṣiṣẹ́ no ǹjẹ́ wọ ibi tó tún ti gẹ̀bí nìyẹn àwọn tó kó sínú fíìmù ẹ̀ ṣó verify wọn ṣó mọ̀ wọ́n délé ṣó mọ̀ characters wọn ṣó mọ̀ bóyá digunjalè ni wọ́n o kàn mú wọn ojú síbẹ̀ ṣé ẹ kí n tajú ara yín kẹ́ tó gbéra yín sínú
sínú fíìmù ni ẹ má bàṣẹ ìjẹ ẹ tún ṣe iṣẹ́ yẹn ti jìyà lórí ẹ̀ tipẹ́tipẹ́ àwọn kan wá ń sọ fún ẹ lórí TikTok wípé ṣó ṣe é ṣe kó o kọ́ọ̀tì section ibi tó mọ olè Motun yẹn so ojú ọkọ náà ó ro question yẹn ṣá because stain ti wà nínú fíìmù yẹn kò sí ní tó bá wò wá lọ́mọ olè yẹn.